Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah. Ìbéèrè ni pé ta là ń pè ní mùsùlùmí? Ṣé ìwọ tó ń wò mí ṣé mùsùlùmí ni ọ́? Aláàjì ṣé mùsùlùmí lẹ́yìn náà torí ẹ léyìn mọ́kà lẹ́nu? Aláàjà tẹ́ ń wò mí ṣé mùsùlùmí gangan lẹ́yìn náà? Tálẹ́ńtà ń pè ní mùsùlùmí. Ìbéèrè wà níwájú ẹ o tó pé à ń gbèrún gbọ̀n sẹ́nu kò sọ pé mùsùlùmí ni ọ́. Agésòkòtò kò sọ pé mùsùlùmí ni ọ́. À ń fi ìjáàbù sórí kò sọ pé mùsùlùmí ni ọ́. Ohun tá à ń pè ní mùsùlùmí ni ẹni tó ṣe wípé ta náà lẹni náà iná lẹni tó ṣe wípé ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọba Allah subhanahu wa ta'ala. Inú Ramadan la wà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú gbàwẹ̀ ìyàwó tí ń gbà wallahi kò ní ìtumọ̀. Ọlọ́run ọ̀tẹ̀wọ́ gbà ọkọ̀ wò pé tí ń jáde ṣe kí ni láàrin oṣù kan ọ̀hún sí tán bẹ́ẹ̀ náà láìsí bẹ́ẹ̀ lọ́nà wallahi òdo ni o. A sọ̀rọ̀ nípa àwọn tó gé sókòtò tó pé súnà ń sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní kéèyàn ó gé sókòtò ọmọ ìdí kókó sẹ̀ lọ ẹ̀sùn Ànábì ni. Ṣùgbọ́n tí wọ́n ń gbìyànjú láti sọ ni pé ìwọ́n tó pọ̀ pé rẹ̀ yé mùsùlùmí tó kírun wallahi ṣe mùsùlùmí. Ìwọ́n tó pọ̀ pé rẹ̀ yé mùsùlùmí tó tún ta lótò tó ń ta bàbá àjẹ̀bú wallahi ṣe mùsùlùmí. Ìwọ́n tó pé rẹ̀ yé mùsùlùmí tó tún ṣẹbọ wallahi ṣe mùsùlùmí ṣe mùsùlùmí. Ìwọ́n tó pọ̀ jẹ́ tó tún pààyàn lẹ́kún tó ń gbẹrù orí èèyàn wallahi ṣe mùsùlùmí. Ìbéèrè wà níwájú ẹ̀sẹ̀ pé ta là ń pè ní mùsùlùmí? Ẹni tá ń pè ní mùsùlùmí man amana billahi lẹ́yìn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ o, lẹ́yìn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní kọ̀kọ̀ ní gbangba o, lẹ́yìn tí ọ̀pọ̀ fọ̀, lẹ́yìn tí ọ̀sẹ̀ bọ́, lẹ́yìn tí ọ̀pọ̀ àyìn lẹ́kún, ẹni tá ń pè mùsùlùmí nù. Ẹni tá ń pè mùsùlùmí lẹ́yìn tó bọ̀wọ̀ fófin Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba nígbà tẹ́ ẹ rí ọ bọ̀wọ̀ fófin Ọlọ́run nígbà tó tún wà lójú ayé náà ó tún bọ̀wọ̀ fófin Ọlọ́run. Ẹni tá ń pè ní mùsùlùmí nìyẹn. Aláàjì aláàjà ọ̀dọ́wọ́ yín ìwọ náà máa bèè lọ́wọ́ ara pé ta là ń tà ń pè ní mùsùlùmí sẹ́. Ìwọ náà jẹ́ kó máa wọ́n ní kó yọ ọmọ rókì nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n ní kò sẹ́ dábíyà rorò kò sẹ́ dábíyà rorò ṣùgbọ́n tí wọ́n ń try láti sọ ní pé ta là ń pè ní mùsùlùmí. Ẹ dàpọ̀ gbogbo àwa tí à ń ṣe kébékébé ẹlòmíì ó lò jáwé báyìí ó ní wọ́n wọ ṣòkòtò obìnrin ni o gbogbo tọ́lọ́run fi ṣètò ayé rẹ̀ tí ó tó hàn sí gbogbo ayé táwọn alájà bíìgì alájà tó fàyà alájà tó ṣe kéde kan wallahi ìlàsí wọ́n fi ọ̀sẹ̀ sí ni. Bó o ṣe ń lọ bó o ṣe ń bọ̀ àwọn màláíkà ń ṣìpè fún ọ wallahi súnmọ́ bíi láìlẹ̀ ìdílé ṣe mùsùlùmí gidi. Ẹni tí ó jẹ́ mùsùlùmí àti lóbìnrin yóò jẹ́ tọ́bọ̀ òfin Ọlọ́run yóò jẹ́ tọ́bọ̀ òfin Ọlọ́run pé òfin Ọlọ́run lélẹ́yìí mo ń bẹ̀ yín mo dẹ̀ ń rọ̀ yín torí tọ́lọ́run Ọlọ́run ò ní bá ní àjọ ayé wájọ́ o torí ibi tá à ń lọ yìí òun náà ní àdánná Ọlọ́run jẹ́ ògbé dàlùkìyámọ̀ ẹja láyé wa dáadáa o. Mùsùlùmí ẹja mọ tí wọ́n ń pè mùsùlùmí pé á juwọ́jú sẹ wálẹ̀ pé lillahi wal rasul òun náà láàmú sí pẹ̀lú ògùn tọ́lọ́run Ọlọ́run ní sí wa ní adọ́run òtítọ́ o. Bẹ́ẹ̀ sí àwọn ìwọ náà gbìyànjú kọ́ ọmọ ṣíà rẹ̀ ta là ń tà ń pè ní mùsùlùmí kọ́ ọdẹ mọ́ subscribe lórí péjì Imam Olúwakẹ́mi TV lórí YouTube yín pẹ̀lú ògùn tọ́lọ́run insha Allah rahman ìkẹ́ Ọlọ́run gbígbàdúrà yóò jẹ́ tiwa o insha Allah bẹ́ẹ̀ bá ṣíà rẹ̀ náà gbígbàdúrà yóò jẹ́ tiwa ṣùgbọ́n kẹ́ ẹ ṣíà rẹ̀ Ọlọ́run tó wá tó sálẹ̀ gbígbàdúrà yẹn pẹ̀lú ògùn tọ́lọ́run bí akila haula wala quwwata illa billah ala aliyyil azim.